ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express. Ẹ̀yin tèmi lè má bínú torí Ọlọ́run. Mo sì ní ẹ̀yin lọ́wọ́lọ́wọ́ bá lóde tún gbàṣẹ́ mọ́ mi lọ́wọ́ báyìí sí. Bẹ́ẹ̀ ni wọ́n sì wà lórí ìkàlẹ̀. No network sì wà lórí àga. Ẹ fẹ́ rẹ́rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. No network. Ẹ ṣe sùúrù mo fọlọ́run bẹ̀ yín. Ẹ wálé ilé là ń wá o ṣe ń gbọ́. Àwọn agent mo mọ ọ́fíìsì wọn. Ó ti àní ẹ̀yin ẹ ṣe sùúrù. Ẹ má ẹ sọ èdè wa èdè. Ẹ kúrò nú ẹ̀mí ẹ jẹ́ kí network yín padà wálé. Èmi mọ̀ pé kọ́tà ẹ̀sọ́ nìyẹn kí n gbọ́ kí n jókòó sórí bíbá yìí dáadáa. Wọ́n sunkún o màá sunkún o mi ò fẹ́ sunkún o. Ẹ sanwó nù. Mi ò sanwó nù ẹ̀yin ni ẹ fẹ́ bá mi sunkún. Ọlọ́run máa ṣàánú wa bí máa mọ̀ pé tó ṣe lé kí ló dé. Ẹ̀yin ni ẹ̀ ń parí lẹ́kún èdè mi ò yé yín tí yóò yé mi ẹ̀ jáde sọ òyìnbó. Ọ̀rọ̀ ìlú yìí ló ń dùn yìí ẹ kó sí wa lẹ jẹ́ ká kún fàdúrà bá ti jẹ́ pé ọ̀rọ̀ ìlú yìí ló ń dùn yìí ẹ jẹ́ ká kún fàdúrà. Ètò èdè yìí lágbára Ọlọ́run ṣáà ní bá mi ṣe Ọlọ́run. No network. Ọmọ ìlú wo ni ìlú yín? Ìlú mi. Ìjẹ̀bú ọmọ Ìjẹ̀bú-Òde lè mi. Ìjẹ̀bú-Òde kan náà. Ọmọ bíbí inú Ìjẹ̀bú-Òde lè mi wá. Apá bó sí Ìjẹ̀bú-Òde. Ọmọ Olísà. Èmi náà ń pè lọ́mọ wa búrọ́dọ́ bá fíhùn lóde ẹ̀ṣà. Ọmọ onípùpù kẹ̀kẹ́ ọmọ olú àbíyè. Ọmọ alájọ ọmọ 16. Ẹ ṣì wá o ẹ̀gbọ́n mi wà lórí kẹ̀rẹ̀ látàárọ̀. Ẹ̀gbọ́n mi rẹ̀ wà. Mo fọ wá o. Èmi náà ọmọ Ìjẹ̀bú-Òde rẹ̀ mi náà wà. Àmọ́ mi fi bẹ́ẹ̀ gbéde dáadáa. Ṣùgbọ́n dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ mo lè sọ. Ọmọ Tápà nìyí. Mo ti rògbò ó tún ti fẹ́ẹ̀lì network failure. Ìjẹ̀bú tẹ̀yìn ti wá lèmi náà ti wá Ìjẹ̀bú-Òde. Ọmọ ìlú kan náà ni wà. Ìlú kan náà Tápà àbọ̀ sí mo jọ Tápà ni. Ọlọ́run kò ṣàánú mọ̀ pé gbogbo kan tó ń ṣe mí náà ó máa kárí ẹ̀yìn mi. Àwọn tó ń wò yìí lé ṣé àwọn tó ń wò yìí lé. Gbogbo wa. No network mo fún yín mo pàtẹ́wọ́ fún yín iṣẹ́ lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ mo ṣe ládùúrà pọ̀pọ̀ lọ yóò ní dọ́bà ẹni dẹni ilẹ̀ òkè tẹ̀ ń lọ bẹ́ẹ̀ lọ́mọ alágbára Ọlọ́run. Mo bí ilé ẹ̀kọ́ ní ẹ̀rín ẹ̀tọ́ péyàn kan báyìí lọ́ga yín bọ̀ wọ́n sì wà láyé dèní wọ́n dẹ̀ ṣe ń ṣiṣẹ́ yìí. Àmọ́ nínú ìrìn àjò mi bí náà ṣe wá rìn tí mo tọ́ tí mo béèrè nípa yín a gbọ́ pé ọ̀gá yín tó kọ yín iṣẹ́ ni ọkọ tẹ̀ ń fẹ́ ìyẹn ẹ̀ ń tà ń pè ní Princess Lanko ọmọọba Dubai comedian làwọn náà. Báwo ló ṣe jẹ́? Ẹ ṣe kí iṣẹ́ àwọn ọkọ mi níṣẹ́ àmọ́ Ọlọ́run kọ́ wa kù adépàdé ra wa. Báwo lẹ ṣe pàdé? Báwo lẹ ṣe pàdé? Kó ra màálù fún mi o bàjẹ́ tí yẹn ni kó ra màálù fún mi o. No network ẹ̀yin àti Princess ẹwẹ́nu mi Princess Lanko báwo lẹ ṣe pàdé? Ọlọ́run má jẹ́ mi lè fa parí Ọlọ́run má jẹ́. Iṣẹ́ wà lára mi tí mo fẹ́ ṣe léde bọ́ọ̀lù ìṣàánú mi èèyàn ẹ̀rọ ìbàdàn máa tọ̀ mí lọ. Bẹ́ẹ̀ ni àní Princess Lanko tẹ́ ẹ pàdé ìpàdé yín ìyẹn nígbà náà lọ́hùn. Báwo lẹ ṣe pàdé wọn nígbà náà lọ? Báwo ṣe pàdé wọn? Mi ò mọ̀ púpọ̀ tẹ́ ẹ sọ ni. A pàdé ra náà ni ẹ̀ẹ́dẹ̀ tó sí wa àwa náà àjọ tó sí ara wa kò sí wàhálà. Ọlọ́run jọ tó sí ara wọn àwọn lọ tó sí àbẹ́yìn lẹ tó sí wọn. Àwọn lọ tó sí àbẹ́yìn lẹ tó sí wọn. Àwọn lọ tó sí yín tó sí àbí ẹ̀yin lẹ tó sí wọn. Àwọn náà tó sì mí gbà náà. Ẹ̀yin náà wá gbà ẹni mo gbà o. Ẹ̀yin wá ní ẹgbọ́n ẹ gbà. Kò sí wàhálà Ọlọ́run kò ṣàánú wa akún fàdúrà ni lọ́rọ̀ tó wà nílẹ̀. Ẹ̀yin nẹ́tíwọ̀kì yìí máa padà báyìí ẹ bá mi dá. Madam ẹ dá nẹ́tíwọ̀kì padà ẹ wálé. Inú àti ilẹ̀ wà látà inú ẹ̀mí ilẹ̀ wà látà ẹ bọ́ sínú ara padà báyìí. Ṣé ẹ ti gbọ́ ó ti yé yín. Ìgbà tí Princess Lanko toast yìí láyé ìgbà náà lọ́hùn ṣé ọ̀dọ̀ ọ̀gá yín yẹn lẹ ṣì wá ń gbà yín àbẹ̀tí kò rọ́dọ̀ wọn? Ọ̀dọ̀ ọ̀gá mi ni mo wà ń gbà yín. Ọ̀dọ̀ ọ̀gá mi ni mo wà ń gbà yín. So
nígbà tí wọ́n dẹ̀ bá kọnu sí mi wọ́n ní àwọn ò lè máa lọ sóko eré kémi náà máa lọ sóko eré ìdí nìyẹn tí mi fi ṣiṣẹ́ ń gbà yẹn. Ẹ kí wàá ló mú yín wá sí ìdí iṣẹ́ tó di pé lójijì akọni pé star yẹn yọ lójijì ta ló tún jẹ́ no network ta lè léyìí mo rò pé mo rántí pé inú fíìmù kan tí wọ́n kọ́ wò yẹn gbà yẹn ó dà pé Ìbàdàn tó kíní kan fíìmù láti Lagos to Benin iṣẹ́ àkọ́kọ́ tẹ máa kọ́ ṣe ti ṣe kọ́mẹ́dì yẹn nìyẹn àbí. Rárá o mo ti ṣe kọ́mẹ́dì tipẹ́tipẹ́ láyé ìgbà tiwantiwa ní LTV nígbà yẹn ni máa ń bá wọn ṣe kíní mo ti ṣe kọ́mẹ́dì yẹn tipẹ́ mo kàn jẹ́ wípé no network yẹn táìmù tó lọ́run sọ wípé òun dé. Àmọ́ láyé ìgbà yẹn no network kọ́ ni kọ́mẹ́dì tẹ̀ ṣàbùn náà lè ṣe ń gbà yìí. No network kọ́ but comedian náà ni mo gbà yẹn. Bọ̀ Ọlọ́run wá nínú network làwa gbé yín jáde dáadáa. Bọ̀ kì í ṣe inú Lagos tó bí nínú kan ni mo ti ṣe mo ṣe nínú Baba Nepa. Ẹ ti dáadáa. Baba Nepa dẹ̀ ṣáájú Lagos tó bí ní. Ṣùgbọ́n ìgbà tí Ọlọ́run dé nìyẹn. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ kọ́mẹ́dì tí ọkọ yín wá rí pògò yẹn ti ń búyọ báwo ló ṣe rí lára wọn ṣé wọ́n ní kẹ́ padà ń di ẹni àbí wọ́n ní kẹ́ tẹ̀síwájú. Ẹ wo ẹ ṣáàjì àgbàdo pẹ gbogbo nǹkan ọwọ́ Ọlọ́run ló wà. Fún àǹfààní àwọn tó fẹ́ gbọ́ yín ṣe wọ́n pé ìbéèrè tí máa béèrè lára béèrè mi àwọn kan ti wò pé ẹ bá wa bí wọ́n báyìí ẹ bá fẹ́ mọ nǹkan báyìí a fẹ́ mọ nǹkan báyìí. Bẹ́ẹ̀ bá ti lẹ́nu kò fẹ́ra mú mi sọ̀rọ̀ pẹ̀. No ebú kọ̀ ẹ wà ẹ sí gbogbo ọjà tí ọmọ bá ti wọ̀ ó ti kúrò lọ́jọ́ Èkúta ṣé nǹkan tí mo sọ yẹn yín sí nígbà tí wàá di pé star yẹn ń búyọ ẹ̀ ń ṣe no network ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ògo yẹn ń búyọ ṣé wọ́n bínú ni àbí inú wọn dùn sí. Wàhálà mi sábà máa ń ṣẹlẹ̀ púpọ̀. Wàhálà mi sábà máa ń ṣẹlẹ̀. Pé kẹ má ṣe mọ́ ṣé nǹkan yẹn ló wá fa ìyapa láàrin àti wọn. Kì í ṣòun ló fa ìyapa láàrin mi àti wọn. Àkọọ́lẹ̀ ẹ̀dá ò ní tà sí. Àkọọ́lẹ̀ ẹ̀dá ò ní tà sí.